àwọn ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Bọ́lá Àlàbí Dúrójayé. Àlàbí Dúrójayé. Mo jẹ́ òṣèré ANTP. Ok, òṣèré tíátà ní. Ẹlẹ́mọ̀ṣọ́ Theatre Group nílé-Ifẹ̀. Mo lọ̀gá mi nílé-Ifẹ̀ bẹ́ẹ̀ ni àti Ìlérí Olúwa oníṣaláìṣẹ. Ọmọ onílẹ̀ Theatre Group àwọn ọ̀gá ANTP fẹ̀ nìyẹn. Àwọn ìfàmù ọmọ onílẹ̀ yẹn ló ṣe èso àmọ̀nà. But Ẹlẹ́mọ̀ṣọ́ Theatre Group yẹn ẹni tí ó kọ́ Ẹlẹ́mọ̀ṣọ́ ní iṣẹ́ òní Ẹ̀dà Onílé-ọlá. Gẹ́gẹ́ bí Ẹ̀dà Onílé-ọlá máa ń wáyé bá a ṣe mí sì nífẹ̀ẹ́ torí àwọn lọ̀gá ọ̀gá mi. Ẹ̀dà Onílé-ọlá mọ̀ mí dáadáa. Lórí ọ̀rọ̀ kí n Dr. Saheed Òṣùpá òṣèré ni mí. Ìrìn àjò yín ibo lẹ ti pàdé báwo ló ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni bá a ṣe pàdé ni mo sọ fún yín pé ní Anthony Village. Dáàdì tèmi kọ́lé sí Maryland OCS. Dáàdì tí wọ́n kọ́lé sí Anthony Village ní Saheed Ọláfà. Sọ́ọ̀dì kí n Dr. Saheed Òṣùpá. Ọ̀rọ̀ 96 ni mo sọ báyìí wọ́n ti di star. Òun náà ni Saheed Òṣùpá tó ń kọrin. Ṣé Ọláfà tẹ̀ ń sọ náà ni Saheed Òṣùpá? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Saheed Òṣùpá tó ń kọrin ni mo. Saheed Ọláfà náà jẹ́ àwọn ti kíra wọn jáde nínú àwọn kézẹ̀ táwọn èèyàn gan ti gbọ́ pé mo ti rí fún kíra wọn. Àwọn jẹ̀ tún náà jẹ́ Saheed tó nílà tí o ẹni sáré kọ́rẹ́tì ó kí wọ́n nù kẹ́lẹ́sì kan Saheed tó nílà tí o. Àwọn àti bọ̀dá láti yẹn náà jọ máa ń wá sọ́dọ̀ mi ní 96. Báwo láti ẹ̀ ṣe jẹ́ sí wọn? Láti ẹ̀ lẹ́gbọ́n wọn. Láti lẹ́gbọ́n wọn. Ẹ̀gbọ́n ni láti jẹ́ fún wọn. Sáré kọ́rẹ́tì mọ bọ̀dá láti yẹn dáadáa tó kì ó kì Saheed Òṣùpá síta pé Saheed tó nílà tí o Saheed tó nílà tí o. So bọ̀dá Saheed bọ̀dá láti yẹn náà ẹ̀gbọ́n wọn ni wọ́n jọ máa ń wá gbà yẹn ni gbogbo gbà yẹn wọ́n jọ máa ń wá 96 yẹn. Bọ̀ ìgbà yẹn kò sí màá kọrin. Wọ́n kọrin o ẹ̀yàn kó wọ́n sọ pé mo ti bẹ̀rẹ̀ erin 1983 mo kọ fàdísíkò 1 mo kọ bíi blues mo tún kọ sọ́ọ̀fù solo ṣùgbọ́n wọ́n sì lókìkì. Wọ́n ti lo ìsìnkú ẹgbàá tẹ́ mọ́ra. Ṣé mo pé ìjọba sọ pé kéṣẹ̀tì tán fi lókìkì tí gbogbo ayé mọ̀ wọ́n stainless idonpi àbí àti master blaster that was 97. Bẹ́ẹ̀ni kẹ́lẹ́dì ló máa ń gbórin wọn. Ìkẹ́tẹ̀ ń sọ yìí ó máa fẹ́ tako làákàyè ó fẹ́ tako bí ẹni pé yẹn fẹ́ parọ́ mọ́ yàn. Rárá ẹ jẹ́ ká ríra ṣé mo pẹ́ ní téèyàn bá parọ́ mọ́ téèyàn bá ríra lójú korojú ẹni àti wọn mú kẹ́kẹ́ tó wá papọ̀. Ok tẹ́ bá ní wọn báyìí. Bẹ́ẹ̀ni inú mi á dùn. Ok. Tẹ́ bá ní ìváìsì wọn náà wọ̀ tàbí kí wọ́n wá bá mi lówó dé ẹ̀yin press ẹ lè tẹ̀lé wọn. Owó dé bolẹ̀ yín wá. Wọ́n wá sí owó dé ìdíròkọ ẹ sọ pé lọ sí Ebu God School. Tẹ́ bá ti yà ní Ebu God yẹn ọlọ́pàá ti gbọ́ sí ẹ sọ pé ẹ béèrè ọlọ́pàá tí ó ní iléeṣẹ́ bàbá Ìjẹ̀bú tó wà ń bẹ̀. Ọlọ́pàá yẹn ẹ béèrè ìyá fífọ̀ lọ́wọ́ ẹ̀. Bọ́lá nílò pé máa jáde ìbẹ̀gbọ́n ni mo ń ṣe. Bí wọ́n nílò pé àwọn kan ló sponsor yín pé kẹ́ ẹ fi bà wọn lórúkọ jẹ́. Rárá o mo níyà mo fẹ́ rescue wọn ni àwọn ìyàwó yẹn lọ́pẹ̀ nípa àwọn ti fẹ́ pa wọ́n báyìí o. Wọ́n tó ló wá sí ibi lájà ní 2010 àjàrà ẹ bẹ́ẹ̀ ni gbogbo wọn pátá ó pọ̀ gan àti Saheed kan Samuel Ọlọ́tà olólórin tó gbàbọ̀dì tí wọn. Samuel Ọlọ́tà ló ń jẹ́ Fẹ́dẹ́ olórin òun náà jẹ́ Saheed òun náà ṣe ń pè Fẹ́dẹ́ òun ti wá bá mi dípò fẹ́fẹ́ ni èmi ò kúkú mọ̀ yìí pé Saheed Ọlábálódì Saheed Òṣùpá ó wá kọrin Fẹ́mi ọmọ Fẹ́mi mọ́rin mi olórí ẹ̀dí kí wọ́n lé ọmọ ẹlẹ́lẹ̀ tó lọ yẹn ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ bíi 1999 tẹ́mi àti kí n Dr. Saheed Òṣùpá tó pàdé sí ọ̀rọ̀ yẹn. ẹni tí wọ́n bá padà wá fẹ́ yín pé nǹkan kan kí ló máa fi wọ́n. Dr. Saheed Òṣùpá ní kankan níyàwó tó yẹ kó wà léwọ̀n wọ́n wá fi mí ṣe èyẹ pé ọkọ mi ò gorí mi rí o fáwọn ọmọ gbà wọn lọ ọmọ mi lọ́wọ́ ni káwọn lè pa wọn. ṣé nǹkan tẹ́ ń sọ yìí. ìyẹn yàrá torí ìyá nọ́mbà wà lọ́wọ́ mi máa fi ní nọ́mbà ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tọ́yọ̀ tì mí ọ̀rẹ́ mi yẹn ló jẹ́wọ́ fún mi. sọ̀rọ̀ inú ẹ̀mí lẹ́ ń sọ àbọ̀rọ̀ ara. sá. ṣé ọ̀rọ̀ ẹ̀mí lẹ́ ń sọ àbọ̀rọ̀ ara. ọ̀rọ̀ ẹ̀mí ni mo ń sọ mo ń jà fún ẹ̀mí wọn kó má bọ̀ ní ọmọ tèmi ti bọ́ sí mẹ́ta. lórí mo sọ pé ṣé spiritual person ẹ̀yin ni. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe wà ẹ́ bẹ́ẹ̀ ni spiritual person ni mi o Jésù gan ìwà láyé Jésù wọ́n jẹ́ àbọ́lọ́ya àbí. èmi ò gẹ́gẹ́ bí mo ṣe wà yìí ìránṣẹ́ Ọlọ́run lèmi èmi dẹ̀ máa ń gbàdúrà so Jésù gan náà fi picture Saheed Òṣùpá ràn mí pé mo wá sọ pé Saheed Òṣùpá bẹ́ẹ̀ ni mo pè kíní mo wá sọ pé kí n wò ó rí pé Saheed Ọláfà mo wá ní òkú àbáyé pé láti 96 pé ní ìfojú kan wọ́n mọ̀. àwọn ògbọ́n ní bíbélì ti pè ní Ọláfárì. sá. àwọn ògbọ́n ní bíbélì ti pè ní Ọláfárì. wọ́n pè wọ́n bẹ́ẹ̀ mo torí ẹ̀ mo ṣe ní kẹ́kẹ́ wá papọ̀.
orúkọ wọn nìyẹn tẹ́ bá lọ bá wọn wá sọ fún wa fún yín pé àwọn ìyàwó yẹn gan-an sọ pé ọbí o àwọn mọ̀ ní Saheed Ọláfà o báwọn ọmọ mọ̀ ní kó má fi ṣé mo kọjọ́ tí òun àti ẹ̀yìn pa. ṣe mọ̀ pé èèyàn lè fẹ́yàn nú ẹ̀mí in the spiritual realm. kò ń ṣe spiritual afẹ́ra láti kékeré ni láti ìgbà tó wà ní ìṣúbí láti ṣọlá tó bá ní first wife fún wọn. kò ń sọ̀rọ̀ spiritual realm. ẹ wò spiritual rẹ̀ ìfagbọ́dá sí ṣé mo ìrísìsì mo ti mọ̀ fáwọn gan lọ́kọ mi ọdún kẹsàn-án ní tí mo tó wá wọn. Kí tó má rí lára nǹkan bíi 2008 bàbá fàtàn ló pè mí wípé kí n jọ kí n wá báwọn fẹ́ rí mi. bọ́ọ̀ kí n lọ sí eré wọn ní kí n lọ ságbo wọn ní kẹ lọ bá wọn pé èmi nìyàwó yín. kíkí lọ kódà mi lọ agbo wọn rí. ọlọ́pàá náà máa pàdé 2010 nínú tẹlifíṣàn mo ti rí wọn. tí mo lè gbà wọ́n wá fẹ́ ṣe ọdún Olúfimọ Saheed Òṣòdì ló wá tàǹkárá yẹn èmi wà lọ ràǹkárá yẹn lóṣòdì ó wá fún mi nọ́mbà wọn padà. ok ẹ wá pè wọn. wọ́n ṣe wá mi wá sájà nìyẹn wọn wàá mọ̀ mí mọ́ èmi ò mọ̀ pé kọ́fọ́ọ̀tì náà mọ̀ mí sí kékeré yẹn gbogbo ìgbà yẹn lélẹ́yìí olè orúkọ mi bí ìpè kìíní Bọ́lá Àjà mo ń jẹ́ kọ́fọ́ọ̀tì mo ń jẹ́ Bọ́lá náà mo ti kíni orúkọ mi sí Bọ́lá Bọ́lá Àjà pàṣẹ gbọ́n mọ̀ mí but orúkọ mi nìkan pàṣẹ gbọ́n pàṣẹ èmi àti King Dr. Saheed Òṣùpá ríra 2010 tẹ bá sọ fún wọn pé gẹ̀ẹ́sán wá wá sí Kútù ní 2010 that was November 2010 wọ́n ti máa mọ̀ pé nìyí tẹ bá ní Bọ́lá Àjà. ok Bọ́lá Àjà lẹ́yìn jẹ́nsìn. bẹ́ẹ̀ni ẹ̀rẹ́ táì Bọ́lá Àlàbí Dúró Jayé máa rí ni ẹ máa rọ́mọ mi tó ṣẹ̀ṣẹ̀ kú lórí ọ̀rọ̀ náà. ok ọkọ yín ń kọ́. ọkọ mi wà lórí owó dé níbà yìí náà tẹ bá wá ọkọ mi mọ̀ tẹ bá gbọ̀ngàn tẹ̀ ń sọ tẹ bá kànú pépà tàbí bá rí ní orí YouTube tí wọ́n ní bínú. láyé ọkọ mi kò lè bínú ọkọ mi mọ̀ pé 2010 gbà tó dé mo ní fi nọ́mbà Saheed Òṣùpá hàn pé ṣàtìrí pé èmi àti Saheed Òṣùpá fà ń fẹ́ra torí wọ́n ti fẹ́yàwó méjì sílé mi ò ní jẹ́ kí n lè fẹ́ wọn torí pé Christian ọ̀hún tí mo ti jáde wípé nọ́mbà 1 là máa ń ṣe. èmi ò wá mọ̀ pé Saheed Ọláfà mi ló di Saheed Òṣùpá. ẹ ká sùn báyìí tí Saheed Ọláfà tẹ́yìn pé ní Saheed Òṣùpá tẹ̀lé ní Saheed Òṣùpá tí bá lù fẹ́ fẹ́ yín sìn ẹ fọkọ yín lẹ̀. èmi gẹ́gẹ́ ló yẹ kí wàá lé wọn ni àwọn ìyàwó wọn sọ fáwọn parí lọ́mọ jáde. tí Saheed Ọláfà tó ń jẹ́ Saheed Òṣùpá ń sìn tí bá lù fẹ́ fẹ́ yín ẹ fọkọ yín lẹ̀. gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó rí láti lẹ̀ kò yẹ kí n fẹ́ ọkọ mi láti lẹ̀. gẹ́gẹ́ ókè. bẹ́ẹ̀ni kò dé yẹ kí àwọn náà fẹ́yàwó mi láti lẹ̀ èmi jẹ́ pé Ọláfà méje kẹ́mi kí n lè fa. ẹ kó fẹ́ ya. kó jẹ́ yẹ kó fẹ́ ó wá ṣe kà fún mi. ẹ kó fẹ́ ya ẹ táìbà. ẹ pé gbogbo àwọn ìyàwó wọn jọ ẹni kan wá fèsì mi. mo ti arẹ́sì kan nu wọn nọ́ọ̀bẹ̀ wà lọ́wọ́ mi mo mọ ní ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ó ti jẹ́wọ́ fún mi bọ́rọ̀ náà ṣe jẹ́. ẹ pé gbogbo ìyàwó wọn jọ ẹni kan wá fèsì mi. àti comfort. ẹ dẹ̀ pé Saheed Òṣùpá náà síbẹ̀ bẹ́ẹ̀ ni ẹ pé gbogbo ìyàwó wọn jọ àti Saheed Òṣùpá nìkan ẹ jẹ́ kí n fèsì wọn ẹ máa di káàkiri ọ̀rọ̀ náà ti tú. ok kí lẹ wá fẹ́ báyìí kí lẹ fẹ́ báyìí. mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ kí kẹ́ pé Saheed Òṣùpá àti èmi àti wọn bó ṣe pé kí ní kájọ fojú kanra mo fẹ́ fojú kàn wọ́n lórí ọ̀rọ̀. ọ̀rọ̀ náà lẹ́ ń gbọ́ gbogbo ẹ̀yin yẹn wa arábìnrin tí wọ́n pè wá yìí wọ́n ní comfort lórúkọ àwọn ń jẹ́. Bọ́lá Àlàbí Dúró Jayé. Bọ́lá Àlàbí Dúró Jayé dẹ̀ àwọn dẹ̀ tún jẹ́ Bọ́lá Àjà. wọ́n pè wá pé ọkọ àwọn tó lọ́n kọ́ máa wọn tó yẹ káwọn fẹ́ ni King Dr. Saheed Òṣùpá olùfọ̀mọ́ ní 1986 làwọn ti pàdé. 1996 láti wọlé ó wà jẹ́ ìṣírí ìgbà yẹn. ẹ sọ pé ẹmúlẹ̀ bẹ́ẹ̀ni ìmùlẹ̀ yẹn ti fọ ọmọ mẹ́ta lọ́wọ́ mi báyìí. ṣé blade lẹ́fi tọ́ra yín ni àbí. 1996 la fẹ́ra wa wọ́n wà jẹ́ ìṣírí wọ́n lọ sí Anthony Village High School. irú ìmùlẹ̀ wọlé ṣe ẹ tọ́ra yín blade ni. tẹ́lẹ̀ olẹ́jẹ̀ ni wọ́n fi blade là mí lọ́wọ́ èmi náà fi blade là wọ́n lọ́wọ́ lẹ́yìn ọwọ́. so ohun tí ẹ̀yin wa tẹ̀ ń gbọ́ wá ń lé ohun tí àǹtí ń sọ ni pé ọkọ àwọn ni King Dr. Saheed Òṣùpá pé bí àwọn ò ṣe fẹ́ra pé àwọn múlẹ̀ ìgbà táwọn wà kékeré ní Anthony kílẹ̀ kù. Àjàó estate Anthony village nínú Àjàó estate níbẹ̀ ni àwọn ti pàdé Dr. Saheed King Dr. Saheed Òṣùpá táwọn lè fẹ́ra táwọn sì múlẹ̀ pé ìmùlẹ̀ yẹn báyìí ló jẹ́ kọ́ ọmọ kú mọ́ àwọn lọ́wọ́ pé ara àwọn yẹn náà dẹ̀ ní ò jẹ́ kí Saheed Òṣùpá náà kì í jẹ́ káwọn náà lálàáfíà dáadáa. ara tèmi náà gan ò yá bẹ́ẹ̀ ni ikú wọn sára tí wọn ò yá yẹn náà olófà. ara wọn tí ò yá ara Saheed Òṣùpá wá yá. oògùn ẹ̀jẹ̀ wà lára lọ́wọ́ tèmi. mo ní ara wọn yá oògùn ẹ̀ wà lọ́wọ́ tèmi. ara wọn yá ikú wọn tó ga yẹn ni. ikùn ọkùnrin sọ wọn jẹ yóò ní ọlá ló dé. ọlá jẹ́ tòótọ́ ṣùgbọ́n bó ṣe wà yẹn àwọn kan. àbáwọn kan ló sponsor yín ni. ṣé òkú lè rán yẹn lẹ́wọ̀n
Kẹ́hìn kọ́ pọ́tébù ṣe mọ̀ pé ọjọ́ tó bá ṣe kẹ́hìn kọ́ fún ọ̀dà mẹ́wàá ní bí òun ṣe pẹ́ dárí. Ẹjẹ́ kẹ́kẹ́ àti wọn fojú kan. Ó ẹ̀dá pé àǹkan náà sponsor yín pé kẹ́ bá wọn lórúkọ jẹ́ àǹkan náà sponsor yín. Kò sí anybody tó sponsor mi, èmi fẹ́ fojú kan wọ̀ ni. Ẹ fi ìpín yín búra. Kọ́rọ̀ náà lè ṣètù. Ẹ fi ìpín yín búra, ìpín yín ẹ fi búra kí wọ́n sponsor yín. Níwájú Ọlọ́run alàyè tó bá jẹ́ pé anybody sponsor mi ni gbogbo nǹkan tí mo wà lé ayé mi ti má rí. Wẹ́ àní ìlú jù báyìí lọ fún sáà yìí ẹ fi nọ́mbà yín lẹ̀ ẹ pin nọ́mbà yín bí àwọn èèyàn lè rí kínkín náà lè wọ́n fẹ́ pè wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ fi nọ́mbà yín lẹ̀ ẹ kẹ̀sì wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ nọ́mbà náà lè pè yín sí. Èmi ní gbogbo rò kú. Mo fẹ́ kí ẹ ràn mí lọ́wọ́ bí ò ṣe ní kú ni lórí ọ̀rọ̀. Wọ́n ní kú lágbọ́dọ̀ náà. Ẹ jẹ́ láti wà kàn. Ẹ wá pè mí náà kájọ fojú kojú. Kẹ́sì bí àwọn ìyàwó ilé ìdíje òkú ẹ̀ làwọn fẹ́ gbé. Bẹ́ẹ̀ mọ̀ pé ó kú pariwo pé pọ́ìsì òun gbà kan pé tán. Bẹ́ẹ̀ wọ́n dẹ̀ náà wọ́n sì ń wọ́n náà láti pa náà báyìí. Bẹ́ẹ̀ Ọlọ́run ní dẹ́mi gba légbodò. Bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run kò dẹ̀ ní kú. Ejò ẹ bá mi wà kàn. Bọ́lá làbí ló jayé àbí. Ẹyin tàbí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá fẹ́ rí píṣọ̀ mi ẹ táyì Bọ́lá làbí dúró jayé. Ẹ máa rí píṣọ̀ mi lórí Facebook bẹ́ẹ̀. Tẹ́sí gbọ́ èmi á tún pè yín. Ẹ ṣe àdúpẹ́. Ọlọ́run ànífẹ́ yín náà.